ERO OJA ọlọ́mọ. Ṣé kò bá mi rọ́mọ mi? Ìkan wẹ́rẹ́wẹ́rẹ́ là ń jẹ́ kí ìkan wàràwàrà. Láàmú ṣe ìkan akínlọ́jà ọmọ kékeré ọ̀rọ̀ akínlọ́jà lọ. Ẹ rọra o, ìkejì yín dà. Tó ń bá ti dé nísìnyí kí n wá fún yín ní owó. Máa rọra. Ó yá gbé sí orí ibẹ̀ yẹn. Ẹ ṣé o. Madam, Òkúlọ́lá àti àbúrò àyà orílẹ̀-èdè rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ti rẹ̀ wá. Èmi náà mọ̀ pé ó tẹ̀ ti rẹ̀ yẹn, má wọrí. Èmi náà ṣe yín lọ́mọ dáadáa. Ẹ wá gbà tí ó dà àmì ẹ ṣé o. Òṣèré táwọn yọ ẹbí aláyọ̀, òṣèré táwọn yọ yàrá àṣeyọrí, òṣèré táwọn yọ ẹbí aláyọ̀, òṣèré táwọn yọ. Ẹ káàsán. Báwo ni? Ẹ káàsán. Alpha Súnbọ̀, àwọn olóò tí sanwó production yẹn. Kò sẹ́ni tí ò ti sanwó. Àfi Tinúkẹ́ nìkan ni ò ti sanwó. Tinúkẹ́ kí ló ṣẹlẹ̀ náà? Wọ́n ní ò tí sanwó production yẹn. Ọba máa sọ títí ní ṣùgbọ́n ní bí ẹ ṣe lọ. And you, Juliet. Wọ́n ti sanwó sá. Ọ̀gá ìjẹun fẹ́rẹ̀ yín. Kí ló ṣẹlẹ̀? Mi ò ní lè wá sí next rehearsal torí pé a ní program ní church. Kí ló ń sọ lẹ́nu? Ó mọ kó wọ́n ló ní ìdórí yìí fún àdẹ̀ tí ìmọ̀ orin náà. So o nídìí láti wá o. Mo nídìí láti ó wà important. Ẹ fi yẹn lẹ̀, ẹ má yẹ kí yẹn disturb wa. You ló fẹ́ rí mi Tọ́lá ní. Yẹ ká rí aṣọ ti gbọ́. Okay, sir. All right then. Òṣèré táwọn yọ àìwé ìwọ. Ó mọ orin láti jọ. Ó kàn ń jẹnu. Ọ̀sẹ̀ kò ní wá sílé àgbà. Bó ṣe wálé ní ó tún doṣù mẹ́ta. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ṣé dáadáa jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe náà? Wà á ṣàbùwà mọ́ báyìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní dájú kékeré kan ni mo fẹ́ ṣe birthday party fún ọmọ mi, so wọ́n á fẹ́ book snacks. So ilé lè máa ń ṣe pàdánù. Ilé bẹ́ẹ̀sì ní 10,000 ní bẹ́ẹ̀sì ní. Lórí ìlànà 15,000 ní bẹ́ẹ̀sì ní. Mo máa prefer meat pie yẹn ọ̀dọ̀ so 50 ni mo fẹ́ ṣe. Wọ́n ló wà fluffy gan, wọ́n ní taste in fact ó dàbí ti Mr. Beast ni. Kẹ́lẹ́ kẹ́lẹ́ wáyé wọ́n dé ìgbẹ́ lẹ́yìn Mr. Beast àlùkò. Ọwọ́ náà sì lọ́wọ́ mi nù. Ó wù mí kí lọ gbóòdù kí n kó oníṣègùn mi ní pákéjì bẹ́ẹ̀sì mi lọ́wọ́ ṣe. 50 ni mo fẹ́ ṣe. Lọ́wọ́ àti wọ́n nígbà wà fẹ́ràn kan lára lẹ́sìn. Òwúrọ̀ náà tí wọ́n dúró bẹ́ẹ̀dì dáńkó sílẹ̀ nǹkan pàápàá wọ́n dúró bẹ́ẹ̀dì gbọ́dọ̀ gbówó lórí. Máa ṣe gbọ̀dá sábẹ́ wà nígbà yìí first time. Ẹgbẹ́ náà lè fún ọdún ìdèbí rí máa fún láti bẹ̀sùn. Mi ò ní káàṣì ògùn ṣe gba transfer ṣá. Ó jẹ́ káàṣì wà, ó jẹ́ transfer. Tó bá ti yọjú lè ṣe transfer ìmáa ṣe. Àmàlẹ̀ òru. Àkáǹtì nọ́mbà yín. Okay. Ó pè ní mọ́ndé ó pè ó lè pè mí. Network ni ó bad ní ìdùndé. Network ní bàjẹ́. Kẹ́bà wò, kẹ́bà kọ́ wọlé ní ìsìn àbáyá fúláwà. Àwọn ọ̀rẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ tó ní ìyàwó rẹ̀. Adégbóyèga Àkàndé. Àkàndé àdé. So nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí pé mo máa send 400,000. So tí wọ́n á gbà ní ọjọ́ Wednesday yẹn máa balance 100,000. Ó ti lọ. Ẹ check. Kò sí wàhálà. Ẹ lè payọ̀. Ẹ má gbàgbé promise o. $1,000. Lóòótọ́ fúláwà wọn ṣùgbọ́n wọn ní kòsìkòsì wọn la máa dọ́gbọ́n rẹ̀. Ajá máa kó ibi bẹ́ẹ̀ sì sílẹ̀. Bàbá alájọ káàkiri ẹ̀kọ́ wá àbúpẹ́ tí gbogbo ẹ̀bùn bá jẹ́. Ẹ ò bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ rẹ̀ dáadáa ni. Bí ẹ bá gbẹ̀ sí nínú ìbéèrè wa yìí, ó bẹ̀ kò ní kọsẹ̀. Lẹ́yìn mo gba contract. Ìyẹ̀kọ̀ gbé iṣẹ́ wa fún mi pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ dè fún ọmọ rẹ̀. Ó ní kí n bá ṣe most five lọ́sìnì tó pọ̀. Ìjà fún mi lówó díẹ̀. Ó ní wá dùn tẹ́lẹ̀ sásìkò. Ó jẹ́ dábẹ́. Owó tó wà tó ẹni sùúrù n kò tí mo wá ìjọba ẹni sùúrù. Owó tó kó lórí lọ́wọ́ tí ìjọba wọn ṣe meat pie kò kà.
mo fẹ́ gbé tó wà lọ́wọ́ yín kí n jẹ náà tó bá wá kó iṣẹ́ náà àfúnmilówó àlè tó dájọ́ padà máa rọ̀ṣù gbogbo ẹ̀ mo fẹ́ gbà àjọmi tó wà nínú ìwé. ìlàjọ kọ́ ìlàjọ ni. àjọpọ̀ dájọ́ wọ́n pé gbogbo ọ̀dọ́ náà kò tí kò náà wà. ẹjọ́ ẹ ti bẹ́lẹ̀ tiẹ̀ lọ́rọ̀ yìí. ṣé ilẹ̀ ilé owó àbí ni mo ló ṣé mo ń dájọ́ sí lọ́wọ́ yìí. tí wọ́n jáde ó ti bá wọn fún mi lóòótọ́ tí wọ́n jáde ní ọgbà parí kọ́ bọ̀ wọlé gbà. àìwá ẹ yà ká jí lórí burúkú yìí ẹ yà kí ìbájú yìí lẹ̀. nìkan tó máa ń lo èsì rárá ewu ọ̀pọ̀ ni ẹ máa ń rí ìrù pé kírísì kọ́sọ́mà ẹ̀rọ mọ̀ ẹgbẹ́ wa gbé sẹ́yà fún mi ní ìsìn tó lọ ní ìsìn ká mọ etí ìṣẹ̀ tí mo etí ìṣẹ̀ gbogbo bí ọmọ kòkó láì ní tó mi fẹ́ gbé lọ́wọ́ ẹni èèyàn dáwó sí i lọ́wọ́ orúkọ bá ń kó owó ìrùbọ̀ wá ní ṣé kàn ṣe é ni. ó sọ ọ̀dọ̀ sọ fún mi ẹ ṣé ìlú ọdún mi rẹ ẹni èsì ìjọ ti bẹ̀lẹ̀ gbé ẹ wá ẹgbẹ́ oníṣẹ́ ẹlẹ́gbẹ̀ ẹ ẹ lórí ìtì o ẹ ẹ jẹ́ kó sọ̀rọ̀ yín ẹ kẹ́ ìgbẹ́ tó ti dé ilé ìlú ṣé àkókò ní negotiation òun nìkan mọ̀ lájọ fún yín ìwà yóò dà ọwọ́ lè dájọ́ fún yín bẹ́ẹ̀ ni gbàjọ tó láti jẹ́ ìjọ yìí ẹ̀rọ ìrọ̀lá. Jésù kú mọ́ kọ́pọ̀ wo lè gbà. Ẹ̀wà owó ojúlófi rí kọ́pọ̀ ni. Ẹ̀wà gbọ́ ẹ ti pẹ́lẹ́ mi ṣàgbẹ̀ yìí. Ẹ̀rọ owó tí ò já aṣọ. Bàtà yìí ẹ̀wọ̀n ẹgbẹ́ yìí ra mọ́tò. Fáàmù pé kí ló fáàmù tẹ́ fi wọlé káàkiri. Fáàmù burúkú ẹ̀ ló bá kó báyìí. Ẹni bá kó báyìí. Fáàmù ẹ̀dínlẹ̀ fáàmù ilẹ̀ tẹ́túrà ilé àlàpàdà ẹ̀kọ́ ẹ̀tún fún ibi iṣẹ́ ẹ bá kó ní tẹ́bà fẹ́ṣù èmi mo dá àjọ. sí ìgbó sọ yìí ó lè gbàjọ kọ́kọ́ ni. èpè mi tí àbẹ̀ yẹn bá parí mi ìfẹ́ wọn náà. èmi ní kọ́lẹ́tì mi ìwọ́ parí. ẹ má 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 ẹ má